ìròyìn yàjóyàjó láti lè ṣe Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yẹn. Gbajúgbajà òṣèré tíátà Bíọ́lá Báyọ̀ tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àgbà òṣèré kan Jùmọ̀kẹ́ ti kéde pé àwọn ti ṣàwárí ọmọ àgbà òṣèré náà tí wọ́n ní wọ́n ń wá fún ọdún 4 báyìí. bí ẹ bá gbàgbé, Jùmọ̀kẹ́ pẹ̀lú omijé ojúlójú ṣàlàyé pé ọdún 4 rèé tí ọmọ rẹ̀ bìnrin ti di àwátì tó sì tún dá ọmọ méjì sí òun lọ́rùn láti máa tọ́jú wọn. Bíọ́lá Báyọ̀ tún ṣe àfihàn bó ṣe ń bá ọmọ Jùmọ̀kẹ́ ẹni tí wọ́n ń pè ní Adéọlá sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ Adéọlá pẹ̀lú Bíọ́lá Báyọ̀, ó ṣàlàyé pé orílẹ̀-èdè Mali ni òun wà báyìí Bíọ́lá wá rọ Adéọlá pé kó wá sílé láti wá rí ìyá rẹ̀ nítorí pé ó ń ṣàárò rẹ̀ tó sì ń jẹ ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu púpọ̀. Ọdún 4 ní tí Jùmọ̀kẹ́ kò ti fi ojú kan ọmọ rẹ̀ tí ọmọ òun sì tún dá ọmọ 4 tó bí sí abẹ́ ìyá rẹ̀ náà. Báyọ̀ ní Adéọlá kò kí ń gbé ìpè ìyá náà tó fa ọ̀pọ̀ ìrònú fún àgbà òṣèré náà Bákan náà, ìjọ Sẹ̀lẹ̀ náà kéde ìwádìí nípa Adéọlá tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé àwọn kàn sí àwọn èèyàn ní Mali láti ṣe àwárí Adéọlá Adéọlá sì jẹ́ kó di mímọ̀ pé òun kúrò ní ilé láti wá ìgbé ayé gbádùn ayé òun lọ ni tó sì ní òun kò kú òun wà láàyè. Báyọ̀ sọ fún Adéọlá pé inú ìyá rẹ̀ tó wà ní ilé ìwòsàn báyìí yóò dùn púpọ̀ láti bá a sọ̀rọ̀ Adéọlá fún Báyọ̀ lésì pé òun kò ní símù ìpè nínú fóònù òun ni òun kò fi ní àǹfààní ààyè àti pè láti fi gbọ́ ohùn ìyá òun lọ́jọ́ pípẹ́ Adéọlá tẹ̀síwájú pé mi ò dágbére fún ẹnìkankan pé ibi tí mò ń lọ rèé, mo kàn ṣàdédé kúrò ní ilé ni. Adéọlá ní ibi tí mo wà, ogun wáyé láàrin ikọ̀ Boko Haram àti àwọn ọmọ ogun. Ọlọ́run gan ló yọ mí nítorí wípé wọ́n ń pa àwọn èèyàn gan níbẹ̀. Mo wà ní Kólóbó ní ibi àdúgbò tí mo wà báyìí Adéọlá tún tẹnubọ̀ ọ̀rọ̀ pé kò sí bí òun ṣe fẹ́ wá sí Nàìjíríà padà báyìí nítorí pé òun kò ní ìwé àṣẹ ìrìnnà. Adéọlá ní lọ́wọ́ yìí òun kò ní ìwé àṣẹ ìrìnnà kódà kò sí owó tí òun fi lè wá sí ilẹ̀ Nàìjíríà báyìí. Ìyá mi ò ṣẹ̀mí bẹ́ẹ̀ ni a kò sì fi ìgbà kankan jà, ṣùgbọ́n òun kò lè bá ìyá mi sọ̀rọ̀ fún ọdún 4 nítorí òun kò ní nọ́mbà wọn lọ́wọ́ ni tí mo bá sì ní kí n máa bọ̀ kí n máa rin ìrìn àjò láì ní ìwé ìrìnnà, ó ṣeéṣe kí wọ́n gbé mi sí àhámọ́ ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló wà ní àhámọ́ àwọn agbófinró níbẹ̀ báyìí nítorí wọn kò ní ìwé ìrìnnà. Mo mọ ìyá mi tí mo bá pe ìyá mi wọn ò máa sunkún ni. Mo kàn fẹ́ yọ sí wọn àti àwọn ọmọ mi lójijì ni Adéọlá wá rọ Bíọ́lá Báyọ̀ pé gbogbo agbára tó bá lè sà fún òun láti kúrò lórílẹ̀‐èdè Mali ni kó sà nítorí ìlú náà ti sú òun báyìí. Ó ní ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà ni òun nídìí báyìí láti ran òun lọ́wọ́ kí òun lè kúrò ní ìlú orílẹ̀-èdè Mali tí òun wà kóun lè padà wá sí ìlú abínibí òun. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yìí. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún, bàbá gbogbo.